Mo máa kí wa lọ́pọ̀lọpọ̀ o. Mo kí wa láyè tí gbogbo wa wà. Mo fi Ọlọ́run Elédùmarè ọba tó láyé, ọba tó lohun gbogbo tó dẹ̀ ń ṣe ohun gbogbo, mo máa fi kí wa. Kábíyèsí Ọlọ́run, ọba tó gbọngbọ́n, ọba tó pamọ́, ọba tó mọ tí ó hàn, ọba tó mọ kodoro, ọba tó mọ gbangba tó dẹ̀ tó mọ kodoro. Kábíyèsí Ọlọ́run Elédùmarè, ọba mi òkè. Mo máa dúpẹ́ fún ọ, kábíyèsí Ọlọ́run. Mo dúpẹ́ fún Ọlọ́run ọba náà. Ọlọ́run ọba tó jẹ́ pé òun lọ́ba tí kò yé, tí ò fi láyé ọ̀pọ̀lọpọ̀ èèyàn nínú ayé. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí tí mo gbé wá tí mo fẹ́ sọ, ọ̀rọ̀ tó ṣe pàtàkì fún ọ̀tún àtòsì ni. Ọ̀rọ̀ tó nípọn púpọ̀ nínú ayé ni. Nítorí pé ọ̀rọ̀ ńláńlá tí mo gbé wá yìí ó ta kókó púpọ̀, ó dẹ̀ kún òṣùwọ̀n. Ọ̀pọ̀lọpọ̀ yín èèyàn lẹ máa wò pé ǹjẹ́ kí la arákùnrin gangan fẹ́ sọ bí? Ká tó wí ká tó fọ̀, ẹ gbọ́ wìnrìnwìnrìn lẹ́nu mi lénìí. Kábíyèsí Ọlọ́run, kábíyèsí Ọlọ́run ọba tó ní tó pamọ́ tó dẹ̀ ní tó hàn. Oríṣiríṣi afẹ́fẹ́ ló ti fẹ́, oríṣiríṣi ìjì ló dẹ̀ ti jà. Ẹ gbọ́ mi yé? Torí pé màá jẹ́ kẹ́ ẹ mọ̀ tó pamọ́ àti tó hàn. Mo kí yín Alhaji mi Lukman, Ọlọ́run ọba láàánú kò ní fi sílẹ̀ nígbà gbogbo. Àwọn èèyàn mi nù. Tó ṣe pàtàkì tí mo fẹ́ sọ gangan tó ṣe pàtàkì, torí n tójú rí lẹ́nu gbà péréte yìí màá sọ. Àkọ́kọ́ ń bẹ̀ yín bàbá mi, ẹ bá mi follow new page mi. Ṣé ẹ pé léyìí tí mò ń lò tẹ́lẹ̀ rí mi yìí, ẹ mọ̀ pé ó ní small issue tẹ́lẹ̀ mọ̀ tí èsì kan tó mo kàn wọ́n fún mi lè láti máa lò ó, bọ̀ a ní rí mọ́ followers sáà rí tẹ́lẹ̀ mọ̀. A dẹ̀ mọ̀ pé ẹ̀yin lè ń support wa. Àmọ́ ẹ̀yin tó ta kókó tí mo fi sọ pé mo fẹ́ sọ ọ̀rọ̀ lénìí, torí ó máa ta bá ọ̀pọ̀lọpọ̀ àfáà àti pásítọ̀. Mo kí ọ̀gá mi Mr. Wisdom, ẹ kú ọjọ́ mẹ́ta, ẹ dẹ̀ kú ọjọ́ bí ènìyàn. Mr. Wisdom, happy birthday to you. Ìgbà ọdún kan ni. Ẹ ṣe ọ̀pọ̀ ọdún láyé, ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé pẹ̀lú àṣẹ Ọlọ́run. Inú owó nínú ọlá Mr. Wisdom, bẹ́ẹ̀ ni ẹ ṣe láyé. Ọ̀pọ̀lọpọ̀ oríire níwòye ọdún tó ń bọ̀ Mr. Wisdom, àjọ wà ńbẹ̀ náà ni. Tó ọ̀rọ̀ tí mo gbé wá tó ṣe pàtàkì tí mo fi wá lénìí, torí àwọn pásítọ̀ máa bú mi, àwọn àbáwọn kírísítẹ́nì lè bú mi, àwọn àfáà máa bú mi. Bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ àwọn àgbààgbà míì àti àwọn lọ́balọ́ba, even àwọn gómìnà àbáwọn olóṣèlú. Mo sọ̀rọ̀, mo ní ìdàkejì àdúrà fún àwọn àgbààgbà, àwọn lọ́balọ́ba, àwọn afẹ́nifẹ́re àti àwọn gómìnà àti àwọn àfáà àti pásítọ̀. Ọ̀rọ̀ tí mo wá sọ yìí ọ̀rọ̀ tó tẹ̀lé dáadáa ni, torí gbogbo àwọn ọmọ ènìyàn, gbogbo àwọn ọmọ ìlú pátápátá, gbogbo wọn nínú ń bí lọ́wọ́. Kí ni àǹfààní àwọn àgbààgbà yìí tí wọ́n ń bẹ lórí oyè tí wọn ò fẹ́ kúrò ń bẹ̀ mọ́? Kí ni àǹfààní àwọn àgbààgbà tí wọ́n ti ń di 70, 80 tí wọn ò fẹ́ káwọn generation míì bọ́ síbẹ̀?
ìmí tó bá máa kú mẹ́gbà tó bá wo 90 tán á tún fi ọmọ ẹ̀ á fi máa tibẹ̀ àwọn ẹlòmíì nǹkan ẹ̀yìn ti gbàgbé ibi tẹ́yìn ti jáde ni. ẹ̀yin Afẹ́nifẹ́re bí tẹ́ pera yín l'Afẹ́nifẹ́re ọdún wo lẹ ti ń bá bọ̀ ẹgbẹ́ Afẹ́nifẹ́re ọmọ ọdún mélòó lẹ wà nígbà tẹ́ bẹ̀rẹ̀ rẹ̀. ìlú ń rí rúdurùdu ìlú ń rí játijàti wọ́n gbé èèyàn pa lọ́tún lósì ǹjẹ́ kí lẹ ṣe sí Yorùbá ẹ̀yin tanra yín mọ́. bọ́ èmi ti ṣàdúrà o mo dẹ̀ ti bẹ Ọlọ́run níbi tí mo bẹ Ọlọ́run dé mo dẹ̀ mọ̀ pé a máa yọ́lẹ̀ ẹyọ kọ̀ọ̀kan fún gbogbo yín. ọ̀rọ̀ tí mo dẹ̀ ń sọ yìí ẹ lọ dé ẹ dẹ̀ lọ kọ́ sílẹ̀ torí wípé tẹ́ ẹ rò pé bóyá ẹ máa tún orílẹ̀-èdè ṣe òfin yé yín pé n tó ti bàjẹ́ tá a fẹ́ fa abẹ́rẹ́ gan ni tó ti ń já aṣọ tó ti ń já bútẹ́bútẹ́ tó yẹ pé tá a bá gan bí ìmí àtúnyà aṣọ tó ti dà sí àkísà ni. àwọn nǹkan kan ṣẹlẹ̀ ní péréte ọjọ́ mélòó látìgbà tí àwọn onítìrí ti ṣe ìwàkiwà tí wọ́n hù tí wọ́n ti gbé ìgbésẹ̀ kí ìgbésẹ̀ tí wọ́n gbé tí wọ́n ti ń wo ìwà burúkú tí wọ́n ṣe tí wọ́n ti ń da nǹkan rú lọ́tún tí wọ́n ń da nǹkan rú lósì láwọn onítìrí. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì ló àfẹ́tì àmọ́ ọ̀rọ̀ wọn ò kàn mí lọ títí tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ tó ń ṣẹlẹ̀ lọ́tún lósì tẹ́ ẹ rí nínú àwọn ewu tó ṣẹlẹ̀ yìí tó súnmọ́ mi ni. ẹ wá ní kò wá ní tásìkò láti má jáde àbí láti má sọ̀rọ̀ láà odòdì ẹni tí ò tí kàn ni ò tí mọ̀ o mi ò gbàdúrà kó kàn ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin fans mi. àwọn àyè kan wà tí àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láti last week tẹ́ ẹ̀ fi rí mi lórí ètò tí mo fi sọ̀rọ̀ síta gbogbo ẹ̀ lẹ́gbọ̀ọ́ gbogbo ẹ̀ lẹ́sì rí tí máa ra náà bẹ́ẹ̀ ni. ẹ rí bí ó láwọn èèyàn kọ̀ọ̀kan tó jẹ́ wípé àwọn ará bímọ wá àtáàkì inú yẹn là ń yanjú. inú àwọn èèyàn wa tí wọ́n dúró déédéé tí wọ́n lórí kí ìlú má bàjẹ́ ìyẹn ló kọ́kọ́ filẹ̀ faṣọ bora ó fi ilẹ̀ sí aṣọ bora ó rẹ̀ ráńpẹ́ tòótọ́ ó dẹ̀ gbabẹ̀ lọ. Ọlọ́run ọba Elédùmarè kó bá mi tẹ́ sáfẹ́fẹ́ rẹ̀ ewé tó kí ìbà rẹ o. kò wá tán síbẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ kí gbogbo wa mọ̀ tó ń ká mi lára tó dẹ̀ ń bí mi nínú orí ọ̀rọ̀ yẹn àwọn ìṣẹ̀lẹ̀ míì tún ṣẹlẹ̀ tí gbogbo yín lè ní ẹ̀dẹ̀ gbọ́. ìṣẹ̀lẹ̀ yìí tí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ mo kẹ́yìn ìyá mi bàbá mi bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi tí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ohun tó ṣẹlẹ̀ yìí èèyàn mi gangan ni tó fi fa ọ̀rọ̀ bínú tí mo fẹ́ sọ jáde lénìí àárín tí mo fẹ́ sọ yìí ẹ̀yin máa kọ́ ọ̀tẹ̀ ẹ̀yin bloggers ẹ̀ máa kọ́ ọ̀tẹ̀ ṣe àpé mídíà làwà. ní tí mo fẹ́ sọ yìí mo fẹ́ kí gbogbo yín lọ dè dáadáa ẹni tó súnmọ́ àtàjọ́ ń dòkó ṣe mítìn tó jẹ́ sísítà mi gangan ọmọ ẹ̀ tó lọ sí travel ó ń bọ̀ láti gbó ọ̀rà ni wọ́n máa jí gbé àwánú wàhálà àkátà yanjú lọ́wọ́ wọ́n jí ọmọ gbé wọ́n béèrè fún 5 million ó ju bẹ́ẹ̀ lọ níbi pé wọ́n negotiate lórí 5 million
níjọ́ Thursday tó lọ yìí 5 million wọ́n máa gba owó. Ìjọ Monday yìí wọ́n máa pa ọmọ náà, wọ́n gba owó wọ́n tún pa ọmọ. Irú orílẹ̀-èdè wo la wà nílẹ̀ Yorùbá? Wọ́n pa èèyàn náà ní Ìkòròdú side, bẹ́ẹ̀ náà níbòmíì káàkiri tí wọ́n dẹ̀ ń jíni gbé. Àwọn ìjọba mọ ibi tí wọ́n wà kìí pé wọn mọ ibi tí wọ́n wà. Ó ń rúgbó bọ̀ látọdún tó ti pẹ́. Ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà pariwo tiẹ̀, ó jáde. Yorùbá náà ló ṣe ọ̀tẹ̀, wọ́n lé ẹni re sígbó. Ọ̀pọ̀lọpọ̀ Yorùbá tó wà létí wọ́n jẹ́ alágbára kíkanjú, wọ́n rò bó fẹ́ gba agbára lọ́wọ́ àwọn àbò fẹ́ gba pò lọ́wọ́ àwọn. Ẹ wo ọmọ àǹtí mi tí wọ́n pa tí wọ́n tún gba 5 million lọ́wọ́ wa. Ṣèjọba ò mà sí ni? Ọba tó wà ní Gbóọrà ó tún sọ̀pọ́tì àwọn Fúlàní, kò fẹ́ kó mi ìlú àwọn dàrú. Wọ́n láwọn jọ ń ṣe pọ̀ dáadáa ni, gẹ́gẹ́ bí n ta gbọ́ nígbà tá a pè àwọn èèyàn pé nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ sí ọ̀dọ̀ wa, bọ́ aláwọn iṣu tá à ń yanjú lọ́wọ́. Torí ẹ̀ mo fi wá gba àdúrà tí mo dẹ̀ ṣàdúrà àdàkejì yìí wípé Ọlọ́run ọba tó láyé, kábíyèsí Ọlọ́run, gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó wà nídìí àwọn ibì yìí, Ọlọ́run ọba á bá mi mú wọn. Àkọ́kọ́ wọ́n wá bẹ̀rẹ̀ lórí ẹ̀yin lóbalóba. Mo bi Ọlọ́run k'Ọlọ́run bá mi jẹ́ kí àwọn kidnapper tún jí àwọn ọba, kìí ṣe àwọn ọba kéékèèké o, àwọn first class ọba tọ́lọ́run bá fẹ́ ṣe dáadáa kó tún pa àwọn náà. Bẹ́ẹ̀ ni, kìí ṣe aburú o, torí pé àwa tá à jẹ́ nǹkan kan tí wọ́n ń gbé tí wọ́n ń pa àwọn èèyàn tí wọ́n ń gbé yìí, torí pé wọ́n à jẹ́ kankan, àwọn ọba yìí yóò sọ̀rọ̀ kó ta wọ́n lára nínú ìlú tí wọ́n wà, nínú ìlú tí wọ́n jẹ ọba aládélé lórí. Nígbà tí wọ́n pọba méjì ń jọ wò àbí bíi 5 tí wọ́n pa wọ́n léraléra, wọ́n kọ́ pa 2, wọ́n tún jí àwọn kan pé wọ́n tún pa. Bẹ́ẹ̀ náà l'Ékìtì, Kwara náà bẹ́ẹ̀. Wọ́n pa wọ́n, bọ̀ wọ́n à ń ṣe first class ọba, wọ́n à ń ṣe second class. Àní mo bẹ Ọlọ́run k'Ọlọ́run bá mi mú àwọn ẹni yìí, káwọn kidnapper jí wọn gbé ní kí wọ́n pa wọ́n yànnàyànnà. Bẹ́ẹ̀ náà ni mo tún bẹ Ọlọ́run wípé gbogbo ẹ̀yin gómìnà tẹ́ wà nílẹ̀ Yorùbá, nínú yín àbáwọn ọmọ yín, káwọn kidnapper kí wọ́n pa yín, kí wọ́n jí yín gbé kí wọ́n dẹ̀ pa yín, kẹ́ ẹ lè mọ̀ wípé ewu wà. Torí ẹ̀ ń wo gbogbo tó ń ṣẹlẹ̀ nínú ìlú, kò kàn yín, kò ra yín, ẹ sì ẹ̀rù rárá. Ẹ bìkítà lórí àwọn ẹni tẹ́ ẹ ṣèjọba lé lórí. Bẹ́ẹ̀ ni, ẹ ronú dáadáa wípé gbogbo tó ń ṣẹlẹ̀ sáwọn èèyàn, ìyà ń jẹ àwọn èèyàn, wọ́n tún jí àwọn mẹ̀kúnnù tó gbé yín síbi ipò tẹ́ ẹ wà. Kò kàn yín ìgbà tí ò ti kan ọmọ yín. Ìlú tẹ́yìn ṣe ìjọba lé lórí tó jẹ́ pé ìgbà tẹ́ bá fẹ́ lò wọ́n, tẹ́ bá fẹ́ ṣe òṣèlú, gbogbo ìlú yìí lẹ máa lọ. Nínú àwọn tó fòtì fún yín, wọ́n ti pa wọ́n dànù. Oúnjẹ tá à ń jẹ kí ló dé tó fi wọ́n? Àwọn ará bí ń da màlúù wọnú oko, wọ́n ń jí àwọn èèyàn gbé, wọ́n ń ba oko jẹ́. Àwọn èèyàn wọn lè lọ sóko lọ dáko mọ́. Ẹ̀yin lọ́balọ́ba ẹ wà ń bẹ̀, ẹ̀yin ìjòyè ẹ wà ń bẹ̀, kò sí ní tẹ́sí lé lórí, ẹ ríran wò, ẹ dákẹ́, ẹ ń wòran. Mo bẹ Ọlọ́run k'Ọlọ́run ọba kó bá mi jí yín gbé, àbọ́mọ yín gangan, ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ náà ẹ̀yin àfáà àti pásítọ̀ tẹ́ sọ̀rọ̀ lórí ètò yìí, àbí tẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀, mo fẹ́ kẹ́ ẹ dìímú. Ègún Ọlọ́run gangan òun lélẹ́yìí tó fẹ́ ṣẹlẹ̀ yìí, kìí ṣe pé mo gégùn, ègún Ọlọ́run ni. Ẹ̀yin àfáà tẹ́ bá jẹ́ ìkà tó lè dùn Yorùbá, tó lè dùn Nàìjíríà, tẹ́ dákẹ́ tẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí, tó jẹ́ àfáà Yorùbá ni mò ń sọ.
Ọlọ́run ọba tó láyé bá mi jẹ́ kí wọ́n jí wọn gbé, tó jẹ́ àwọn àfáà àkọ́kọ́ tó kilẹ̀, tó jẹ́ pé tí wọ́n bá rí wọn jí gbé nǹkan máa ṣẹlẹ̀ nínú Nàìjíríà. Tí wọ́n bá jí wọn gbé tí wọ́n pa wọn kò séwu ńbẹ̀. Bẹ́ẹ̀ ni bá mi ṣí ẹ̀ débi tó yẹ kó dé. Àwọn àfáà tó kanlẹ̀ tó jẹ́ àfáà ńlá, àwọn àfáà tó jẹ́ pé àfáà ṣéwù tí èsì àfáà yẹpẹrẹ nú ayé, òun ni kí wọ́n jí pé tí wọ́n bá pa kò séwu ńbẹ̀. Ìgbà yẹn gangan ni mùsùlùmí á ṣe sọ̀rọ̀, àwọn mùsùlùmí Yorùbá máa sọ̀rọ̀, wọ́n á sọ òtítọ́ ọ̀rọ̀. Bẹ́ẹ̀ náà ni ẹ wo pásítọ̀ tí wọ́n jí gbé níjọ́ wo, wọ́n á sọ anything lórí ẹ̀, wọ́n á sọ kankan lórí ẹ̀ rárá, wọ́n á wí kankan lórí ẹ̀. Ẹ jẹ́ ká bára wa sòótọ́ ọ̀rọ̀. Kí náà sọ? Wọ́n dákẹ́ lórí ọ̀rọ̀ yìí. Àwọn pásítọ̀ kékeré ni ní Redeem, àní pásítọ̀ tó bá kanlẹ̀ tó tóbi, pásítọ̀ tó bá lókìkí, pásítọ̀ tó lókìkí tó jẹ́ pé tí nǹkan bá ṣẹlẹ̀ sí nínú Nàìjíríà gbogbo ayé ló máa pé síta. Ẹ jẹ́ kí wọ́n jí gbé, kí wọ́n pa á, láwọn tó ń jíyàn gbé, láwọn báńdíìtì yìí. Mo bẹ Ọlọ́run bẹ́ẹ̀ kọ́ Ọlọ́run ṣe bẹ́ẹ̀, ègún Ọlọ́run ni kó rí bẹ́ẹ̀ fún wọn, torí pé níwọ̀n ìgbà tí wọ́n ti bìkítà lórí àwọn ènìyàn tó wà nínú ìlú, ní tó ń ṣẹlẹ̀ tí wọn ò lè fi ṣe wáàsí nínú chọ́ọ̀chì, tí àwọn àfọ́ ò jáde síta láti fi ọ̀rọ̀ yìí ṣe wáàsí fún àwọn ìjọba kí wọ́n lè ronú sí tó ń ṣẹlẹ̀. Ẹ wo bí wọ́n ṣe pa ọmọ èèyàn ti wá tí wọ́n gba 5 million, wọ́n dẹ̀ tún pa ọmọ náà. Kí là ń rò? Kí là ń ṣe? Ta ló tọrọ nǹkan bẹ́ẹ̀? Nǹkan tó tún wá dùn mí jù ni pé ọmọ kan ṣoṣo tí arábìnrin yìí bí láyé lọ́run ni. Àwọn ọmọ aráyé dẹ̀ dá légbodò. Ìgbà tí Mohbad máa kú, gbogbo ẹ̀yin ọmọ ènìyàn máa jáde ń pariwo. Àwọn nǹkan tí wọ́n pa nípọnà ipa fọnáfọnsu, gbogbo yín ò dìde ẹ̀ sọ̀rọ̀ lé lórí. Gbogbo yín ẹ dákẹ́. Inú ń bí wa gidigidi. Kì í ṣe ọ̀rọ̀ tó jẹ́ pé a máa gbà bí ẹni gbàgbọ́ ọtí. Mo fẹ́ kí gbogbo yín lọ mọ̀ wípé àsìkò tá a wà yìí kì í ṣe àsìkò tá a tó pé à ń ta wa mọ́. Ẹnìkan ò lè parọ́ fúnra wa, orílẹ̀-èdè yìí ò lè wọ́ọ̀kì. Torí wípé lẹ́nujọ́ mẹ́ta yìí mo rí wípé nífẹ̀ẹ́ Ọ̀jájá àwọn náà ti sọ àwọn ọ̀rọ̀ síta pé ká má wulẹ̀ parọ́ tara wa. Kí bàbá Tinubu gan kí wọ́n ronú báyìí, kí wọ́n bẹ̀ẹ̀ sí sọ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. A lè dákẹ́ kí tara wa bá wa dákẹ́ o. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ agbénipa, ẹ̀yin lọ́ba lọ́wọ́ jí èèyàn pa lọ́tún tí wọ́n ń jí èèyàn pa lósì. Ẹ dákẹ́. Àmọ́ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ kankan pé gbogbo tẹ́ ń ṣe tó bá tó ìjọ kan, àwọn èèyàn máa padà kọjú ìjà sí yín. Tó bá tó àsìkò kan, àwọn èèyàn wọ́n padà wá bá yín. Torí tẹ́ bá ti Yorùbá débi tí ò yẹ kẹ́ ẹ tì dé, even kìí sí Yorùbá, gbogbo àwọn aráàlú, gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ wà lórí ipò yìí, ẹ máa sá lọ. Èmi ti bẹ lọ́hùn àti bọ̀tán gbogbo yín ò lè dáa. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe kínní. Bẹ́ẹ̀ ni kì í ṣe rọ́ o, kì í ṣe rọ́ tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ dáadáa, tí mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ mọ̀ pé gbogbo tẹ́ ń ṣe lọ́lọ́run Elédùmarè rí. Tó bá ṣe wù yín ẹ ṣe máa ṣe lọ. Tó bá tásìkò, ní tí ó bí yín á bí yín, ní tí á bá yín wí á bá yín wí. Kì í ṣeré, ègún ni. Torí mi ti sọ fún yín pé àwọn kidnappers wọ́n yìí jí ẹ̀yin àfáà, kése
àfáà kìíní o ṣéwù ńlá ẹni tó lórúkọ tó lè mì Nàìjíríà tó jẹ́ ọmọ Yorùbá wọ́n á jí gbé wọ́n á pàdánù. Bẹ́ẹ̀ náà náà jí pásítọ̀ kan gbé tó jẹ́ pásítọ̀ tó jẹ́ pé tí nǹkan bá ṣe é nílẹ̀ Yorùbá yìí ọ nínú Nàìjíríà yìí wọ́n máa jí gbé wọ́n máa pàdánù pẹ̀lú àṣẹ Ọlọ́run. Bẹ́ẹ̀ náà làwọn ọba first class tó bá ti mú méjì nù yín àbí mẹ́ta bóyá orí yín á tún wá pé. Mi ò gbàdúrà ikú kẹ́ẹ̀kan sùn kẹ́ẹ̀kú, àdúrà kí wọ́n jí yín gbé tọmọtọmọ kí wọ́n dẹ̀ pa yín dànù. Torí tó ń ṣẹlẹ̀ sí àwa mẹ̀kúnnù Ọlọ́run máa darí ẹ̀ sọ́dọ̀ yín. A ní wí bẹ́ẹ̀ ká kú síbẹ̀ o. Ọ̀rọ̀ yìí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ọ̀rọ̀ tó ń ta mí lára ni, ọ̀rọ̀ tó dẹ̀ run mí nínú ni. Mo mọ tójú mi rí fún 4 days tí mi ò fomi kanra ní gbogbo last week. Mo mọ tó ṣẹlẹ̀ sí àwọn èèyàn táwa dúró tì tí mi ò nídìí àti sọ lórí mídíà. Ǹjẹ́ tó bá ṣe pé ọmọ ẹnìkan ló ṣẹlẹ̀ sí, báwo lẹ ṣe fẹ́ kó rí? Ẹ dáhùn. Àwọn ìjọba mọ ibi táwọn ará bí wà àwọn àṣẹ. Àwọn ọlọ́pàá máa lọ bọ́ àwọn ẹni tó yẹ kó tún dáàbò bò lú wọn á tún gbé wọn. Àwọn èèyàn máa fi owó gbára gbogbo àwọn ẹni tó jẹ́ pé lórí kí ilẹ̀ Yorùbá má dàrú, lórí kí ìlú má bàjẹ́ wọ́n wà fún. Òun làwọn ọlọ́pàá máa gbé. Òun làwọn àmì náà máa lé kiri. Wọ́n máa lé àwọn ọmọ yahoo kiri ìgboro. Àwọn ẹni tó dáràn, àwọn apànìyàn, àwọn abàlújẹ́ wà nù gbò. Ẹ lọ síbẹ̀ o. Ẹ lọ síbẹ̀ kí ẹ lè mọ̀ pé báyìí ló sì lọ, báyìí ló sì rí. Bọ̀ ẹ̀yin ráyè àti pààyàn, ẹ̀yin ìjọba wa, ẹ̀yin gómìnà ni, sẹ́nítọ̀ ni, gbogbo yín Ọlọ́run á jẹ́ kí wọ́n jí yín gbé tọmọtọmọ kí wọ́n dẹ̀ pa yín dànù. Nínú yín ẹ lè mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ sáwọn ọmọ ilẹ̀ Yorùbá, àwọn ènìyàn tí wọ́n ń pa mẹ̀kúnnù tẹ́ ẹ̀ ronú pa wọn. Bẹ́ẹ̀ náà mo gbàdúrà fún Ọlọ́run tó sọ fún Ọlọ́run Elédùmarè pé kó bá mi yanjú ẹ̀yin ọba méjì kan kí wọ́n jí yín gbé kí wọ́n pa yín, kí wọ́n jí ọmọ yín gbé kí wọ́n pa wọ́n dànù kí ẹ lè mọ̀ tó ń ṣẹlẹ̀. Ẹ ṣé gan bàbá mi. Kí ẹ lè mọ̀ tó ń ṣẹlẹ̀ sáwọn èèyàn nínú ìlú. Bẹ́ẹ̀ náà ni mo gbàdúrà fọ́lọ́run pé ẹ̀yin àfáà àbí ṣéwù ńlá kan kí àwọn ajínigbé jí i gbé kí wọ́n dẹ̀ pàdánù. Àwọn ṣéwù tó jẹ́ pé ilẹ̀ Yorùbá ni tó jẹ́ ilẹ̀ Yorùbá, ṣéwù tó jẹ́ pé tí wọ́n bá fi lè jí gbé àwọn àfáà máa dààmú, Nàìjíríà fúnra rẹ̀ máa dààmú kí wọ́n pàdánù. Bẹ́ẹ̀ ni kí wọ́n ṣe kí ni o, kí wọ́n mú kí wọ́n jí gbé kí wọ́n pàdánù ọ kí wọ́n jí ọmọ ẹ̀ gbé kí wọ́n lè fi mọ̀ tó ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ náà ni mo gbàdúrà pé first class pastor jẹ́ pé ìdààmú lè bá Nàìjíríà tí nǹkan bá ṣe kí wọ́n jí gbé. Àwọn pásítọ̀ tí wọ́n jí gbé ń jọ ò sódùn mọ́ wa nínú. Wọn ayé ò mọ̀ wọ́n ni ò jẹ́ kí wọ́n kà kún. Gbogbo àwọn yìí ló yẹ kí wọ́n yanjú kí wọ́n pa wọ́n dànù. Bẹ́ẹ̀ ló dẹ̀ máa rí tó dẹ̀ máa ṣe. Torí gbogbo tó ń ṣẹlẹ̀ yìí tẹ́ ẹ dákẹ́ tẹ́ ẹ sì kankan bọ́ ẹ mọ bí ẹ sì lè ní kí wọ́n lọ máa bá àwọn ènìyàn, kí wọ́n lọ máa kó wọn láwọn ẹni tí wọn ò fẹ́ kó bàjẹ́ kí ìlú bàjẹ́ tí wọ́n máa tún fi owó ribiribi gbára. Ọlọ́run á wọlá ọmọ sísítà mi tí wọ́n jí gbé yẹn, tí wọ́n pa ọmọ ẹ̀ tí wọ́n tún gba 5 million naira owó ransom, tí wọ́n gba 5 million táwọn tún pa ọmọ yẹn. Ọlọ́run á wọlá ọmọ tó kú yẹn á bá mi gbàdúrà ogun tí mò ń sọ Ọlọ́run láàyè. Torí ó ti dorí afẹ́fẹ́, ó ti dègún, ó ti dàṣẹ látẹnu Elédùmarè. Ìwọ àfáà tó bá wá wù kó o ṣépè pé torí ọ̀rọ̀ tí mo sọ, ìwọ wòlíì ṣépè
torí pé kò lè yí ẹ ìgbà tí ò ti kàrán ẹ tó jẹ́ pé kò dọ́dọ̀ yín, òun ni ò jẹ́ kẹ́ lè fi ṣe wáàsí, kẹ́ ẹ pariwo mọ́sálásí ọ̀ kẹ́ fi ṣe lẹ́kṣọ̀ lórí tó ń lọ nínú ìlú, lórí bí wọ́n ṣe ń pa èèyàn láì ṣẹran. ǹjẹ́ ṣé ẹ ronú sí àwọn nǹkan yìí jẹ́ ìbànújẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tẹ́ ẹ mọ̀. dákẹ́ ẹ wá ní pé a ní sọ̀rọ̀, kí ló ń ṣe wá gangan ná? kí ni wàhálà ìgbésí ayé wa? àmọ́ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé tó bá tó àsìkò àti su fùrọ̀ máa là, ìṣeré o, mo fẹ́ kẹ́ ẹ mọ̀ yẹn. torí gbogbo tó ń ṣẹlẹ̀ lọ́tún tó ń ṣẹlẹ̀ lósì tẹ́rù bí ó kàn yín ń bọ̀ wá kàn yín, gbogbo tẹ́rù bí bóyá kò ní ṣẹlẹ̀ òun máa padà wá ṣẹlẹ̀, ẹ lọ dé. ọ̀rọ̀ tèmi tí máa jẹ́ kẹ́ ẹ mọ̀ nìyẹn. mo yìí tún bọ̀, mo ò tí ì dé, ara ò tí ì kan mí dáadáa, torí tí mo bá ti ń ronú ẹ mọ̀ pé kì í ṣeré. kò jù bẹ́ẹ̀ lọ, mo kẹ́yìn bàbá mi, mo kẹ́yìn màmá mi ní gbogbo ibikíbi tí ó ń kálukú bá wà. mo fi Ọlọ́run Elédùmarè kí wa, mo fi gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ayé mo máa fi kí wa, fi bọ́bọ̀ Ọlọ́run ọba lóye. bẹ́ẹ̀ ni Ọlọ́run ọba mi òkè kò ní jẹ́ ká fojú sunkún ọmọ, pẹ̀lú àṣẹ Ọlọ́run àti Èdùmàrè. Ọlọ́run ọba a máa wà pẹ̀lú wa. ó dìgbà kan náà pẹ̀lú àṣẹ.